my superwoman. Make I be your super. Gbogbo èyí tí wọ́n ń sọ yẹn kò kàn mí. I love her and there is nothing anybody can do. A kì í gbà kàtà lọ́wọ́ akitì, kò dẹ̀ sẹ́ni tó lè gbálẹ̀ bàbá wọn lọ́wọ́ wọn. Ta ló lòwe òfò? Ta ló pòwe fún ẹ? 21st century. So àwọn yóò ṣiṣẹ́ matchmaking láyé ìsìnyí. Ká gbàgbé bí mi ṣe kọ́ tèmi nìyẹn. Ìṣẹ̀dá mi kọ́ ọmọ mi ò kọ̀kọ́ kúkọ̀. Baby, rock my world, oh. Take it easy. If I call on you, mama. She fit tipátipá rape me. Mami ede mo si. The definition of rape kò máa ń ṣe láàrin lọ́kọláya tó ti jọ fẹ́ra wọn sílé ló wà. Ẹ gbà. Ó ní ẹ. Àmọ́ mo kí tá máa kà tán. Ṣé lójú yìí tó dà yìí? Omi máa jáde ńbẹ̀. Wọ́n ní tí iná ò bá tán láṣọ, ẹjọ́ kì í tán lè kan náà. Ó ní wọ́n ká àdá àti ọ̀bẹ mọ́ wọn lọ́wọ́. Kéèsì yóò ń ṣe kéèsì kékeré. Ṣé bẹ́ẹ̀ ìwà gbogbo ìyàn police station? Báyọ̀ kó jẹ́ àwọn ọlọ́pàá pé ẹ ti ta àbúrò mi bá ọmọ ìyá òun. Ìwọ tó bá sọ òun ni wọ́n máa ń wá. Èyí tó bá kú òun náà máa sọ pé wọ́n fẹ́ jí. Kò sí nǹkan kan ṣẹ́wárí tó bá lọ for the next 2 weeks. Ìfọ̀ kò lọ lọ́dún méjì bó ṣe wà yẹn ní ìlú wa.